ẹni kan ó ti ẹ̀ tí ń yọ ọkùn àlùbáríkà lẹ́jẹ́ àgbà wá dójú ẹ̀ orí tí ń bọ́ túnlẹ̀ sí kó tó dé ní sọ pé ń bẹ lójú ọ̀nà mo ti sọ mo ní ń bẹ lójú ọ̀nà ń bọ̀ ọbẹ̀ kí n máa kí wọn gbé kan káàbọ̀ ní Rasaki máa wọlẹ̀ máa bọ̀ séwù á sì tún ṣe séwù fún wa. kí n fi séwù sí séwù káàsì séwù sí kàṣe séwù sí. wọ́n ní kí n sọ pé séwù Adam wasali wọ́n pé àtíkò mú ní àmúlẹ́wà Ọlọ́run jẹ́ àmà rẹ̀ nífẹ̀ẹ́ yín lẹ̀. sọ ọmọ pé tí ìsọ̀kì nílẹ̀ sọ ọmọ pé tí ìjúkì ní ilẹ̀ bọ́bá dọ́wọ́ rẹ̀ ló tó mọ́ fi sí ọmọ pé tí ìsọ́lẹ̀ gbogbo èèyàn kí Rasaki àdúrà gbà àbúrò mi tẹ́nu rẹ̀ fẹ́lẹ́ ìmáàmù níbo ìmáàmù nù dàdá lọ́hùn àwa ń jẹ́ ìmáàmù lóko olówó bàbá yẹ̀ lẹ́yìn Mákà àti Mọ̀dínà ìmọ̀lọ́lá ń pè ń lùmọ́ oko gbogbo ẹ̀ akí àbáwà Abdulrazak ọlọ́run ní jẹ́ sí wíláyíláyí ọ̀rọ̀ tẹ́ sọ táyọ̀ máa gbé dàáyìdá sí lọrin náà ní ilé ìjẹ́ sí ọlọ́run ní jẹ́ tẹnu ní jáde ọlá àyá àti bàbá ọlá Sheikh Tajul Adabi ọlá àwọn tó bí àlùfáàgbà ọlá bàbá wà láàdí àgbà ọlá àwọn tó bí bàbá wà láàdí àgbà ọlá gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ọlá àwọn tó bí wọn ọlá ẹ̀yìn tí ń dùn báyìí tó tó bí ó ti máa dùnrọ ní hatta yawm al-qiyamah gbogbo ta tọrọ ní ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ẹni bá sàmìyàn kan ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn náà bismillahi inna àtìnáfà fáwọn bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar wa salli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar ẹ̀kùṣẹ́ gbọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà ti padà jọyìn wa ọkà àbùkù ṣebí kìíní lọ́wọ́ mi náà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta èmi nìkan mo ní orùngbọ̀n tẹ́lẹ̀ ọlọ́wọ́ pẹ̀lú bàbá àmì bàbá ọlọ́run mọ́sàjá rí bàbá wa Sheikh Bukhari bẹ́yìn ọba fi ṣe òkun èyàn sì jọ wọn nítorí pé àwọn tẹ́ ń bá jókòó àwọn alálùbáríkà ni ọlọ́run kọ́kẹ́ bàbá wa gbọ́ níwà sí àgbáyé àmín àmín ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe wá jẹ́wọ́ ọlọ́run Amẹ́ríkà àṣírí ńláńlá tí bàbá wa lájí àgbà filé wa lẹ́nu náà ní ká sọ pé bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi wa sallim اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم
وصحابه وسلم. àmín. آمين. adúpẹ́pọ̀ fún Ọlọ́run الحمد لله. atọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ọ̀gá wa sáájú ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ọlọ́run bá kí ànábì, Ọlọ́run bá kí ànábì, àwọn ilé ànábì, ìyàwó ànábì, ọmọ ànábì, àna ànábì, ọ̀rẹ́ ànábì, olólùfẹ́ ànábì, àwọn tó bá ṣe hijira, àwọn tó pàdé Mádínà, àwọn tó jagun pẹ̀lú ànábì, àwọn aládìsí inú wọn, àwọn tó há Kùránì inú wọn, gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì Muhammad صلى الله عليه وسلم. tí gbogbo wá fi wọ́n jẹ́ mùsùlùmí lọ ṣáájú gbogbo ẹ̀, gbogbo yòókù society ni muslim oní ummatun islamiyyatun. Ọlọ́run gbogbo àwọn àlè umma annabi Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí àwa yọjú tí wá síta wípé à ń jẹ́ ìjọ ansarul islami. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yọjú rẹ̀ síta níjọ tá ansar islami ọ̀wá ní kankan àjọ àwọn ansaru tàkọ́kọ́ náà ni ìtí jẹ́ ìsìlámù náà ni ìtí ànábì ó sì fi pè wájú àkíyàmá ní pẹ̀yìn ìjọ mídà látojú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sáàdù súnà lójú ayé ànábì torí gbogbo wọn mùsùlùmí ni wọ́n, mùsùlùmí sì nípìlẹ̀ wa, orí bẹ́ẹ̀ ni ẹ sì já dúó sí, orí bẹ́ẹ̀ ò ní ẹjá dúó sí. Ọlọ́run bá kẹ́ bàbá wa lájí àgbà, bá kẹ́ bàbá wa fàgbà, àwọn tó kọ́ wọn, àwọn tó bí wọn, àtàwọn tí wọ́n sì sí Ọlọ́run pẹ̀lú wọn. Ọlọ́run dákun bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀. Ọlọ́run bá kẹ́ gbogbo tí jẹ́ ọmọ kéwà lájí àgbà pátá, àtọmọ ọmọ kéwà, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Gbogbo àwọn tó pìlẹ̀ àṣà ìsìlámì tí wọ́n ti wà wájú Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Ẹlòmíín bẹnu wa náà àṣà ìsìlámì àti ẹgbẹ́ ọmọ ni grandchildren ní jẹ́ fún àwọn tó pèlè àṣà ìsìlámì, gbogbo àwọn àgbàlagbà tó ṣẹ̀wálẹ̀ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Kọ́kẹ́ gbogbo àwọn adárànṣẹ́ àṣà ìsìlámì bẹ́ẹ̀ lórí bàbá wọn lọ́lọ́wọ́ bá jẹ́ ẹ̀rin life patron àkọ́kọ́ fún àṣà ìsìlámì. Ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn, àtàwọn tó lògbà pẹ̀lú wọn, àtàwọn tó kún wọn lọ́wọ́ nígbà náà. Kọ́kẹ́ bàbá wọn bá jẹ́ ta àwọn life patron fún àṣà ìsìlámì náà ni tí gba àwọn dùn tí wọ́n dóta àṣà ìsìlámì tọkàntọkàn níjọ́ tí ìyàrú bẹ́ẹ̀ ń jẹ̀lú tó ipá àṣà ìsìlámì nìkan ni wọ́n rí. Ọlọ́run mọ́sà bá kẹ́ gbogbo wọn. Kọ́kẹ́ bàbá wa bá lọ ní tàná ẹbá ń ṣe òtù wọn náà bá bukúrí alkiyama wọn, bàbá tó lu àsìkò níwọ̀nba tí níwọ̀nba wọn ní sì bá wa láàmú. Ọlọ́run dákọ̀, Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọn sí. Bàbá ọba Ọlọ́run tó Ọlọ́run jẹ́mi wọ́n gùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ okun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti gbogbo àwọn bismillah kul wallah bismillahir rahmanir rahim kul wallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín. Mo kí gbogbo ẹ̀yin àlùfáà wa níjòkólẹ̀, àbá alájá àgbà tó ní Ọlọ́run jẹ́mi wọ́n gùn. Bàbá wa ní wàásí àgbáyé, Ọlọ́run dákun bá kẹ́ wọn, bá gẹ̀ wọn. Bàbá Sheikh Bukhari Musa al-imam Bukhari Musa Ajikobi 1. Allahu akbar. Àdámà lọ ẹ̀bá àdámà bàbá, ẹ̀bá àdámà àwọn bàbá. Tẹ̀rí ó dàbí ẹjá gbàlagbà bọ́ bá ti ṣe ọmọ èké yọ́ máa wo ẹnu ẹ̀ pé ń wo mi tó gbà yọ sí mi, ẹ fọkàn balẹ̀, ẹ fọkàn balẹ̀. Aláwọ̀ ní fi yín lẹ̀, àlùbáríkà Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo wá tún wá ṣe ríire nírọ̀lẹ́ yìí bá ti ṣe Ansarul Islam. Àwọn èèyàn ń bẹ ní gbogbo àgbáyé nìsí wọ́n ti join Ansarul Islam, wọ́n ti join Facebook Ansarul Islam, wọ́n ti join WhatsApp Ansarul Islam báyìí pé dákùn wo ń wo Ansaru lọ́wọ́. Allahu akbar. Àwọn bàbá tọrọ bẹ́ẹ̀, Ọlọ́run ó sì gbà á. Kódà wọ́n lọ mú mi bá wọn pé ibi mo tún gbà dé ni wọ́n ni àtọrọ èyí.
àbí torí wọn mọ̀ wípé àsọ̀rọ̀ ọ̀rùn ká máa ṣe wá sí lọ́rin kan sì wọ́n bọ̀ alamẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n mọ̀ pé ọlọ́run ọmọ sí àtúntọrọ èyí dákun ọlọ́run wọ́n sábà bùkórí àkíyàmọ̀ bàbá oríire tí gbogbo àwọn àyà ìdákun náà mọ́jọ òdèrí ibú o jímà tó ní ọdún kan lòun náà tó tún lámì lọ́tọ̀ òun ni jímà tí ó kẹ́yìn Dhul-Hijjah tó ń já sí pé jímà míì báyìí àbọ̀ sínú Muharram ni nígbà mọ́ àwọn táyẹ̀kì ní róstà tí wọ́n fún mi wọ́n bá sọ̀rọ̀ wọ́n dọ̀rọ̀ hijira mú ní tí ò sójú mi ájúwà ilẹ̀ bá jẹ́ sọ̀rọ̀ hijira àwọn ti dé pẹ́ àbí mẹ́yà bá fẹ́ sọ̀rọ̀ hijira ní ìsìnkú abábọ́nú àti àpàdà rí àwọn tàbí wá Bukhari àbí ẹ̀yọ̀ bó ń sí ọlọ́run hijira ìtànẹ́ Muhammad sí bí mọ̀lúdì ti dùn tó mọ̀lúdì dùn a máa fi mọ̀lúdì sáyé a máa fi dùnra wá nú a máa ìjìra kan ọlọ́run fún rẹ̀ lọ́sọ ìsìláàmù di rọrùn ó sì wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ní o nítorí kálukọ́ lọ mọ̀ wípé gbogbo tẹ́yìn ọba fi rójú rí ọlọ́run kìí sábà jẹ́ ń tọ́rọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ojú wọn rí àmọ́ ó ti pè ló wọn kalẹ̀ ọlọ́run ti prepare mind wọn tí ìbá ṣe pé ó ti prepare mind wọn kalẹ̀ ni wọn ò fi lè kọsẹ́ lórí pẹ́tà máa ń sọ̀rọ̀ nípa ìjírá rìsáàlà gan lásán tọ́lọ̀ ń gbé lánàá Muhammad lọ́wọ́ sallallahu alaihi wasallam ètí kálukú ń bú bó ti wù ní sébà ní Islam rí níbẹ̀rẹ̀ ni mo ti wí ní wà sí rí inú tí ma ń pa èmì láyá tí ma fi ń kírẹ́dìtì àwọn sàábé ni pé Alhaji Buhari ni àjọ mara wa àjọ jẹun àjọ mu kíyàn wá dìde níjọ́ kíkọ́ mọ̀dà nábì ẹ̀mí tó bá gbà gbọ́ Ọlọ́run tẹ̀ mẹ́un lẹ́sà bọ́sà wa sin àwa náà ó ronú sí Muhammadu ọ̀dà wọ́n bá sọ pé ọ̀rẹ́ yín ya wèrè yóò sì pé bẹ́ẹ̀ ni ẹ̀nà lọ́sẹ̀lẹ̀ sáwọn ọ̀kanú àwọn ará Mẹ́kà tí wọ́n ní ọya wèrè wọ́n sì gbà bẹ́ tó wọ́n ti wò pé kátàkátà wọ́n ní sọ ní rìsáàlà ganu ọwá bẹ̀rẹ̀ rìsáàlà láti jọ́nà ló ti bẹ̀rẹ̀ sí lọ́ta àtàwùzù náà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in Allah in tó sọ̀rọ̀ olọ́lọ́n gbẹ́lá nẹ́bì lọ́wọ́ ó sì ní kò sí nǹkankan tí ó gbà ń bẹ̀ in tó rán náà ní kọ́lọ̀ jíṣẹ́ kò sí kí ni wọ́n gbà ń bí ìjà nẹ́bì ọlọ́run pé ẹnu pé ìdùnnú wọn ni pé wọ́n jẹ́ ní ẹ̀sà ọlọ́run ìjà nẹ́bì ọlọ́run kò péyàn onílé tọ́pọ̀ kò péyàn obí mọ́kọ́pọ̀ kò pàbúrú ọmọ séyàn kò pé orí ọmọ wán túláàsì iṣẹ́ yẹn ṣòro gbà o bó ṣe ṣòro láti já àfáà náà nígbàtí kálukú kọlu sí àkọ́kọ́ sínú àfáà tàbí kálukú rí bó ṣe wá lè lọ́fà ìrìnkúrìn tàbá wú ara àwọn àfáà wà yọ́ mọ̀ pé sí àfáà ọ̀rọ̀rùn ìgbàtí kálukú wá kónú ẹ̀tán níjọ́ lóyìn bá kọ́ ma ń kéwújò ní ó tó jèrè ẹ̀ Ọlọ́run ló lérè lọ́dọ̀ àìmọye àwọn ọmọ tí wọ́n kéwú tọ́dà tó gba ṣàádà pẹ̀lú àmọ́ tí ó bá ti fi kéwú jẹun lè mọ́ràn tí rẹ̀ láàfáà mọ́ èyí tó fi kéwú jẹun pẹ̀lú tó bá sọ́rọ̀gù tí ẹ̀ lọ́rán tí èyàn náà ká tó pé tí ò tí ẹ̀ fi jẹun káwà pé ẹ̀sẹ̀ àfá wà sí síse kálukú bẹ́ sáré Facebook nǹkan lónìí kálukú yẹ̀yẹ́ lẹ́ ń ṣe yẹ̀yẹ́ Ọlọ́run kẹ́ bàbá wà sí àgbáyé ó tó kọjẹ wípé wà sí bàbá wà sí àgbáyé káwà sọ pé ẹ̀yin ọmọ ẹ máa sùn tí bàbá yín ti ṣe kalẹ̀ lẹ́ẹ̀mọ́ jẹ gbogbo wà sí láyé ọ̀n sọ̀rọ̀ sátẹ́gùn ni ọ̀dọ̀ Ọlọ́run ló ti gba ládá wà sí tọ́lọ́wọ̀n bá kádàrà pé èyàn ṣe kò ń gẹ́ kún Ọlọ́run ní wọ́n fún yàn láàdá níjọ́ tí yàn báyìí ti gba láàdá náà lọ́mọ àbí wọ́n máa sanwó wà sí jò ní àrùnkúnlá wọ́n máa sanwó wà sí jò ní èyí tàn lọ náà wọ́n san ìtọ́jú owó náà wọ́n san wọ́n èé san tójọ́ mi ntọ́lọ̀ ń bá lè yàn rí gbà ń bí wà sí náà lórí gbà ayé ẹ̀kọ́ ni àṣebùn Ọlọ́run ni wà sí àṣebùn Ọlọ́run ni àṣebùn Ọlọ́run ní kakọ́ ma ń kéwú ó di mélòó
ó di méjì káwá jòkó ká máa báyàn bẹ lọ́hùn kéèyàn ya dókítà wọ́n máa gbé aláàárẹ̀ wá nígbà wọ́n bá nídìí rẹ̀ wọ́n máa gbé aláàárẹ̀ wá nígbà tí wọ́n bá nídìí rẹ̀ gbogbo àfóhùn jálàbí ìjọ oníjálàbí bá tún ní sọ̀rọ̀ ní ọ̀rẹ́ tí kẹ́ bàbá kan bẹ́ tá a máa lọ́dọ̀ wọn ní rẹ̀ jọ́nà tí ó tó tún rántí nígbà táwọn máa sin wá rìn tí wọ́n rí pé ọ̀nà àbáyé máa sọ̀rọ̀ ń tọ́ fàrin kú nínú bẹ́ẹ̀ náà làwọn ànábì ọlọ́run náà alayhimus salatu wassalam ẹnu pé wọ́n jẹ́ ayò ọlọ́run nìkan lè rí wọn ànábì wá fèsì ogun ara Mákà kò pìrìpì ara rẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ pé torí mo fẹ́ jagun èmi wọ́n jọ fa nǹkan ọkàn dé lójijì náà ni pé aràn ṣẹ́ inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira ọya bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n kàbí ṣe ṣáìdù ní ọlọ́ni bẹ̀rẹ̀ ṣẹ́ ó sì bẹ̀rẹ̀ Ànábì sì bẹ̀rẹ̀ ṣẹ́ náà sallallahu alaihi wasallam ọwá tara dákọ̀ mi sọpọ̀ kan ṣoṣo ni mi sọ fáyé pòjíṣẹ́ mi lòó sí ọdọ̀ta gbogbo ará ilé rẹ̀ ọdọ̀ta gbogbo ará àdúgbò rẹ̀ ọdọ̀ta gbogbo ará ìlú rẹ̀ ọdọ̀ta ìran tiẹ̀ ọdọ̀ta ìran ẹlòmíì náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam abọ́ ọ̀tún rọ́lọ́run ó tún ní káwọn màlẹ́kà ọ̀tàn alójín sọ́dọ̀ tí yín gbogbo ẹ̀yin tí táwọn màlẹ́kà tàn ní sọ́dọ̀ yín ẹ fọkàn balẹ̀ oore ní ọ̀jẹ́ fún gbogbo wa Ọlọ́run ní ọyá máa lọ jíṣẹ́ àwọn ará ilé wa ará ilé dọ̀tá ará àdúgbò dọ̀tá ó wá mánéjì wọn lọ́dún 13 mítí lọ́nu ọdún 13 ló wá fi mánéjì wàhálà ọdún 13 ló fi mánéjì ìṣòro ọdún 13 ló fi lọ́ta lérí ọ̀tá àfá tó wá ṣe pé nínú àánú Ọlọ́run Kùránì jódodo Ọlọ́run wá lọ bùn ní ìwà bàbá Àlájì àgbà ní ìwà ní jẹ́ ìwà ní jẹ́ ìwà ní jẹ́ èèyàn wà jọ́tọ̀ bá ti níwà ọ̀wà yọ́tọ̀ bá ti níwà ọ̀wà èyàn ọ̀wànú Ànábì tún wá lọ ní ìwà pẹ̀lú ara Mákà yìí náà wí náà láàrin ọdún 13 ó wá jẹ́ ọdún tó ṣòro kò wá sí tí wọ́n ń jà fún kò sí tí wọ́n bínú sí kò tayọ wípé ja'ala al-ilaha wahida ja'ala al-alihata wahida ó wá sọ gbogbo àwọn ọlọ́run táwọn ní ó wá sọ ọlọ́run kan ṣoṣo ja'ala al-alihata wahida ó wá sọ ọba kan ṣoṣo ìgbàtí ó wá mú ọ̀kan ṣoṣo ọ̀hún wá kò wá mú nínú àwọn tá a mọ̀ lágbà òòṣà ní lọ́dọ̀ wa ní àyín kó wá pé Láátà lòun ń sìn kí gbogbo ayé fi wá darí síbi Láátà kó pé Uzzá lòun ń sìn káyọ́ wá darí síbi Uzzá ó wá lọ́lọ́run kan ṣoṣo ni tó ní táàrí ibnihi wa sirajan munira kò wá sọ fún ẹ̀rí kò wá jásí pé nínú àwọn tá gbàgbọ́ ló ti mú ó wá lọ mú ti ẹ̀wá ń tà rírí bọ́bá wá bẹ̀rẹ̀ tó fẹ́ máa yin Ọlọ́run ọba rẹ̀ yọ́ mọ̀ wá bú òsà wa bó ní ń bú rí inú èbú tí ń bú yọ́ mọ̀ wá sọ fáwa yọ́ mọ̀ wá lọ wí fáwa wípé ta ló dá sánmọ̀ yọ́ lọ bá tòun ni ta ló dá lẹ̀ẹ́lẹ̀ yọ́ lọ bá tòun ni kí lọ bá tàwọn lè dá ìwọ̀n ń bú ọba tàwọn ta ní ṣe kódò ọ̀sán ta ló dá òkè ta ló dá lẹ̀ẹ́lẹ̀ ta ló dá tẹ́gùn yọ́ wà lọ́lọ́run òun ni in ti bí wọn nú náà nípa ó kò sì pèrè lọ́mọ rẹ̀ kò pèrè bákanjò Rasulullah òjíṣẹ́ rẹ̀ náà ló pèrè ẹ dákun jàmáà mùsùlùmí gbogbo ẹni tí ó bá ṣe Islam gbogbo ẹni tí ó bá ti ṣe Islam tá wà nú èyí o gbogbo ẹni tó bá ti fẹ́ kàlùkì àmọ̀ wọn dá o ha báyé bá rọrùn fún yàn bónọ́ọ̀sì ni yóò dá fún Àlájì dáadáa yìí báyé bá rọrùn fún ẹni tó fẹ́ rálì kìámọ̀ kó gbà ké bónọ́ọ̀sì ni Ọlọ́run kan bùn ni
nítorí pé kò sí nǹkan kan tí ń bẹ nínú ayé tó fi ṣèkẹ́ ẹta ayé torí pé bọ́ bá jẹ́kẹ́ ní ọyọkọ́ kárí adáwọn tàà fún lọ́mọ adáwọn tàà fún lọ́mọ adáwọn tàà fún lówó adáwọn tàà fún lówó adáwọn tàà gbéga adáwọn tàà gbéga adáwọn tàà yé mọ́ adáwọn tàà nìkan kò nímọ̀ tí èkó láyé so tó bá lọ balance bẹ́ẹ̀ pé nǹkan báyìí ló gbọdọ̀ jẹ́ kẹta ayé ni ọyọkọ́ kárí wa èké ọ̀wọ́n wà kárí kódà àlàáfíà ọ̀kárí àbí àwọn ọmọ ìyá wa kan lójòkó lórí kẹ̀kẹ́ yìí ní òlẹ́mà tí ń jòkó bẹ́ẹ̀ bọ́ ẹ̀yìn tí yọ padà wá rìn ni àbí ò ní tẹ́sì rìnrìn tí èkó láyé àwọn ọmọ ìyá wa kan ni wọ́n fọ́ lójú tó ti àti kékeré fọ́ so a jẹ́ pé kò sí kẹ ayé èyàn lè kọ́lé èyàn lè má kọ́ kèfèrí ń kọ́ mùsùlùmí náà ń kọ́ èyàn lè hàn èyàn lè má hàn bàbá alájàgbà kọ́ wa ní nǹkan wọ́n fi nǹkan yé wa púpọ̀ wọ́n bá ń sọ̀rọ̀ àwọn àfáà wọ́n bá dákọ̀ àfáà nílọrin wọ́n wà lọ́rọ̀ bọ̀ alálùbáríkà wọn kó dẹ̀ lómi tí ò tó wọn táwàárò pé ò tó wọn táwàárò sọfùnlá torí bàbá èrí wọn èrí ra ń pàwọn jẹ nìkan kan lọ Allahu Akbar àfáà wa ẹni ọlọ́run ní ìsàlẹ̀ kìíní ọlọ́run kó bún alálùbáríkà wọn mẹ́rin wọ́n tún lọ́rọ̀ bọ̀ alálùbáríkà wọn wọn ò ríra wọn lẹ́ni tí ó ju ẹni kankan lórí wọ́n sì wá bá bàbá lálejò wọn tọ̀ wọ́n bùn wá ládùá ajálùbáríkà wọn àwọn tọ̀ wọn lè máa pa àwọn ajálùbáríkà bàbá ó tún pa wọn làwọn ajálùbáríkà wọn ẹ dákun jẹ̀mọ́ ọ̀dá òtẹ́bọ̀n lọ dá àwọn kan sínú Ìlọrin wọ́n kéwú táwọn bàbá ń fún wọn alápọ̀nlé tí wọ́n fún wọn lọ́wọ́ dé ọkọ̀ wájú wọn hàn tọ́ba ìpé ìhàn bá jẹ́ kẹ ayé ó yẹ kí ìhàn ọ̀kárí tọ́ba ìpé lóòótọ́ lówó bá jẹ́ kẹ ayé ó yẹ kọ́ kárí ọwá ní kálukú láàkẹ́ ọwá jẹ́ kíkẹ́ ó yàtọ̀ alìkíyàmà nìkan alìjẹ́nà nìkan nìkẹ́ ó ti dọ́gba ẹnu alájùgbà ni mo ti gbọ́ bẹ́ẹ̀ bẹ́yìn lẹ́ máa sọ fún wa pé gbogbo ayé ò balance ẹni lọ́hun ni ó ti balance ọ̀run nìkan alìkíyàmà nìkan nìkẹ́ ó ti dọ́gba àwọn kan bẹ́yìn àyíní sí tọ́lọ̀hun tí ó kùn lówó lọ àwọn tó bá kayọ ọmọ tóhun bí àbá olówó ìyanu ni yáwà pé ọlọ́run sí ń bọ́ ọbọ́ ọwọ́ ọ̀hún ẹ̀mí òwú bẹ́ẹ̀ o ibi ibi nìyí bàṣírájà ní ẹni ó lè rọkọ̀ fún yàn ẹni ó lè rán yàn Mákà ẹni ó lè kọ́lé bùn yàn ẹni ó tí ó wò rẹ̀ délẹ̀ tí tó wọ́n délẹ̀ tí ń yọ sàká oníyàwó kan ẹni wọ́n rọ̀ kadà fún oníyàwó mẹ́ta àbá dákùn ìgbé fóònù rẹ̀ ni ó lè tó gbé fóònù rẹ̀ ẹni súnrọ̀ rẹ̀ lónìí ẹ̀mí ń bínú sí Allahu Akbar ẹ̀wọ̀n kan sì ń bẹ ẹyọkan hàn wọ́n lè mọ̀ La ilaha illallah ìkẹ́ ayé kọ̀dọ́gba ìkẹ́ ayé ò sí kí kọ̀dọ́gba ìta wá fáwọn ànábì Ọlọ́run kí máyà kú ń bẹ̀ o náà ni pé a fún wọn ní kí wọ́n wá jíṣẹ́ àwọ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run tí wọ́n wá jí ọ̀hún àwọn gan láwọn ànábì Ọlọ́run ewọ́ Ọlọ́run ti ṣe wọ́n ọlátọ́lọ́run fún Musa ńkọ́ ló fún Isa irú ọlátọ́lọ́run Fárúnà òun kọ́ ló fún Ibrahima ó fún Ismaila lọ́lá àti ọ̀dá Ìsíákà ọmọ rẹ̀ lọ́lá lọ́tọ̀ ẹ wo ọmọ tí Yakubu bí ẹ wo bọ́lọ̀n ti tónù Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa ń bẹ́ẹ̀lú Mákà Ọlọ́run ní mọ̀rán ṣẹ́ kọ̀ wá rẹ̀ nìkan jọ lọ́run lọ mùmínì òdodo ẹni táwa náà gbọ́dọ̀ mọ́ rínú bá a sì kọ̀tá aláàrí sí ọ̀ àlẹ́lòmíì àntara wa ni Ọlọ́run nìkan l'Ànábì wọ́n rí àbáyí èmi máa gbéra mi sípò bí ìgbà tí mo wà láyé Ànábì ni wọn mọ̀ Ọlọ́run òun ni wọ́n mọ̀ òun nìkan ló mọ̀ Ọlọ́run òun nìkan ni ó máa wà láyé wọn àtẹni tí ó gbàgbọ́ àtẹni tí ò ní gbàgbọ́ òun nìkan náà ni ó máa láyé wọn gbogbo àwọn Abubakar tó padà yé òun náà ló fọ́ Ọlọ́run òun yé wọn ọkàn wá ṣàánú rẹ̀ pẹ̀lú pé ọ̀rọ̀ àwọn kan fún pé tó bá ní he náà ni bọ́ bá ní bí náà ni
ó àfáà yìí àwọn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí pé gba ìsìláàmù, nítorí pé ń ṣe ìsìláàmù, nítorí pé ń kíbò sí Ọlọ́run, ọ̀tẹ́wádé Mákà nira fún wọn títí nípa Ànábì sá ọlọ Tọ́ìf bẹ́ẹ̀ bá gbàgbé. Mákà nira fáwọn sàhábà débi kó lọ Habasha, àwọn sàhábé sá lọ Habasha, lílọ Habasha tí wọ́n lọ àwọn ará Mákà tún lépa wọn débẹ̀ lọ́dọ̀ ọba kìrìyó tí ọba tó ń jẹ́ kírísítẹ́nì tó wà ń bẹ̀. Wọ́n tún lè sẹ̀sùn wọn pé àwọn kan sáwálẹ̀ yìí wọ́n kò lù wá ní lé wọn, ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run ní tó fẹ́ ṣe ọ̀fẹ́ kálukú wa ká fi jíra kẹ́kọ̀ọ́ ni ẹ ma gbọ́ wá èmi bá ti gbọ́ lójú lónìí tàà sídi rẹ̀ ẹ ma wá gbọ́ lọ gẹ́bà sáàsìlámì tí ma ṣe inú ẹ̀bùn tọ́lọ́n sí fún àdàbíyà ní pé bẹ́ẹ̀ bá kọ́ ma àdàbíyà ogun kalẹ̀ tí gbogbo wọn bá ṣe wá sí kò ní jọra wọn kódò wọn àdàbíyà tá ń lóun gẹ ìjọra wọn débi dájá náà sí ẹnìkan bá ti ń fọmù lẹ́ẹ̀tì gbogbo ajá ń sábà kan nírun ìmọ̀ bọ́lọ́run ṣe ṣe fún bàbá bẹ́ẹ̀ tọ́ bá kíyèsí tẹ́lẹ̀ ma kíyèsí lónìí tọ́ bá àdàbíyà bẹ́ẹ̀ wà bá ṣe wá sí kò ní jọra wọn, ohun ajánásí wọn ní jọra wọn, ìgbékalẹ̀ kálukú wọn ní jọra débi tí ò fi ní sú yín. Ọlọ́run ló fi kẹ́wàá lájá àgbà bẹ́ẹ̀. Àwọn kèfèrí nígbà tó di ọdún ẹlẹ́ẹ̀kẹta láti ṣòro ìwá pọ̀ wọ́n wá dábàá mẹ́ta lórí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹlẹ́kùn tó jẹ máa wí báyìí ṣe rí ẹ̀kọ́ ta kọ́ lára àwọn alájí àgbà ni pé rahimahullahu ta'ala bàbá mi oníwàásí àgbáyé Ọlọ́run kọ́ kẹwàá oníwàásí àgbáyé tó bá wu àwọn nígbà míì wọ́n lọ lè gungi wá sí lókè wọ́n máa sọ̀kalẹ̀ bọ̀ wásálẹ̀ àwọn bàbá alájí àgbà gbogbo tí wọ́n bá ṣe nísàlẹ̀ wọ́n ti gbé wọ́n máa ṣe wá sí fún ibi pé ẹni bí ìgbàtẹ́ni tí ò wárí ni wọ́n bá sọ̀rọ̀ ẹ̀rí báwọn ẹni tí ò gbọ́rọ̀ ìjírárí ni wọ́n bá sọ̀rọ̀ ní bàbá mi wá sí àgbáyé bá gbé láwọn bá gbé látòkè bí ọ̀gá ni wọ́n ti gbé wọ́n máa sọ̀kalẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ àmọ́ gbogbo wa sàúsù náà Ọlọ́run wa idh yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wallahu khayrul makirin khayrul makirin. Ẹ̀dá kò sí ẹ̀rí bẹ́ẹ̀ tí jọ ń wù yìí in tí yàyín ní náà nù in wọ́n bá sì kọ ìtàn gbọ́n tó kọ ìtàn nípa àjòkó wà sí Àlàjí àgbà in tí wọ́n máa kọ nítàn pa rẹ̀ ní pé bàbá ọmọ wa ké gbogbo ara wà sí ọmọ wa bá wọn ké wa idh yamkuru bika alladhina kafaru náà barakallahu fina jami'an Allah والله خير الماكرين. Ọlọ́run sọ fáwà káwọ́ lè máa wà nínú tàn lọ́dọ̀ tiwa kó sì lè máa wà lákọọ́lẹ̀ tiwa. Ọ̀gá wa ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n dínà ẹmọ́rajà lọ́wọ́ wọn wọ́n fọ̀tínà wọn bí èyí ẹmọ́jì wọn pọ̀n mí ń kànga yín wọ́n fìtínà wọn bí èyí ó dẹ̀ ẹmọ́ bá wọn sọ̀rọ̀ bẹ́yàn fẹ́ rẹ́ntì lé ẹmọ́ gbélé fún bẹ́yàn fẹ́ yá nǹkan ẹmọ́ yá tí ma ti ń jẹ́ Muhammadiyu tí ma ti ń jẹ́ títẹ̀lá Ànábì Muhammad wọ́n wá fòrò ẹ̀mí wọn bẹ́ẹ̀ sí ọ̀ kí là wá tí rí nínú Islam kí là wá rí àbá kí lẹ̀ lómi rí tí ń torí ẹ̀ lọ bí wọ́n ti ń lágo lé lérí òyìn sọ́ọ̀sì kan lòun ń lọ kí ló rí ìṣòro owó lórí ìṣòro ẹmọ wọlẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ pẹ̀lú ìṣòro owó lórí sí ọ̀ oúnjẹ ìyẹ́ ń lè iṣẹ́ bọ́ ń lè bọ́ wọn bọ òkè ń lè bá wọn ti ọdún fá ń lè bá wọn sẹ́fá ìṣòro owó lórí ń lè wẹgbẹ́ awo ìṣòro kí lórí ọ̀dà èyàn wá wọ́ sùsùn tó wá sọ wípé ìṣòro lòun rí òun ọ̀sìn lọ́mọ́ lè sí àlìjànú ìṣòro wá nù sí ìṣòro owó lórí ọ̀tá kó àdánwò mẹ́ta kalẹ̀ tí ò sí ìtọ́rọrùn nú ẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam
wọ́n gbèrò pé lè yú síbi túùkà wọ́n lákàwọn tí ọmọlékè bí ọ̀pọ̀ kú sínú ilé àbí káwọn tí ẹ̀mú ọkùn ó dùn gbóngbó lérí kó kú dànù àbí káwọn lé ọkùn lẹ̀ yìí ó lé ọlọ́ jìnàjìnà sẹ́rí sẹ́ǹsì ọlọ́run bẹ́yàn bá ń ké nínú Al-Qur'an tẹ́yàn bá ń ké sẹ́ǹsì ọlọ́run wọ́n nínú ọlọ́run wọ́n ma wá dùn bí gbà tí yàn ṣe tasbihu ọ ń sàfọ̀mọ́ fún un nù ọ ní ọlọ́run ṣe báyìí ọlọ́run wá ní ká ṣe báyìí ká ṣe báyìí wọ́n nínú ọlọ́run máa dùn ni wọ́n dètè mẹ́ta lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tí mo wí tẹ́ mo kọ́ sọ pé ẹ̀rù máa bà mí ẹ̀rù tí mo wá bà mí ò ní wípé inú àgbákò mẹ́ta ìntà ma retí gẹ́gẹ́ bí àwa tí mọ́ni wá kúrò ní pé ọ̀kan kan ò gbọ́dọ̀ ṣe ṣe bímọ ọlọ́lọ́hun ọ̀kan kan ò gbọ́dọ̀ ṣe bímọ ọlọ́lọ́hun ọlọ́run mọ̀ mú kan ní ọlọ́run mú kan ní mẹ́ta àmọ́ ọ ma lọ bírí ayatina ó kú ò ń lù ní àmọ́ mójútó ọ ní àwọn kí wọ́n lé ọ ṣe ẹ ti rí báhùn ọ yẹ kọ́ lọ́wọ́ sọ pé kò sí jọ́sẹ̀lẹ̀ fọkàn balẹ̀ ọlọ́run ọmọ sọ bẹ́ẹ̀ dákùnmọ́ fún sí ọlọ́run bí ọ́ wọ́tọ̀ ń wá wá sí bàbá ògbó wa láyà rí ẹmọ̀ bẹ̀ lọ́run ní o bílé bàbá rí ọba gbọ́ lè rẹ́ntì lé ní o bílé bàbá bá lè rẹ́ntì lé ní o bílú ọba rọrùn kó ń lọ ẹ̀ fún wọn ní o títí tó fi rí àṣẹ ọlọ́run tásẹ ọlọ́run yé dé báṣẹ ọlọ́run ọba dé àfà ikú tó pa bàbá padà pọ̀ mọ́ o àfà tásì ọlọ́run ọba tí dé inú lè yìí sẹ́yìn kí bẹ́ẹ̀ ṣe tẹ́ pa bàbá mi nù ẹ̀pà èmi náà ẹ̀ sì tó bẹ̀ẹ̀kẹ́ pa èmi tọ́ ọ̀dà kò burú bàbá ọ̀pọ̀ àwà bẹ́ẹ̀ o alladhina ويمكرون ويمكر الله خير الماكرين ètè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dá wọ́n wá ń dá sí wípé wọ́n ní pípa ọlọ́run ní ò ní ṣe àti ìmọ́lé tí ó fi kú tí àti mẹ́wọ̀n ọlọ́run ní ò ní ṣe àmọ́ ti jíjáde ó jáde fún wọn bóòlì yán sí lè gbogbo kálukú wa ní sin wù ká sọ pé babádá lè jànnà èmi ànábì láàsì máa sàwádà babádá lè jànnà èmi ànábì láàsàwádà níbo la màtà lè jànnà wà wà sáà ànábì bí tí ń ṣẹlẹ̀ yìí ibi tí ń lọ́nu níbo la màtà lè jànnà wà wà nítorí àwọn nǹkan kéèkéé kan bẹ tí mo fẹ́ yọ tó jẹ́ tó ní agbára wọ́n ní fàjá ilé Jibril bá dé onírẹ̀ Muhammad wọ́n bẹ́ẹ̀ bí wọ́n ti ń ṣe pàdé lérí rẹ lọ́wọ́ o mọ́sùn lẹ̀ yìí lónìí o látànámà aláfẹ̀rẹ́ àṣíkà mọ́sùn èrí bẹ́ẹ̀dì rẹ lónìí mọ́sùn ní olé rẹ lónìí qad adhina Allahu lakal khuruja ila Yathrib ọlọ́run ti pàṣẹ fún ọkọ jáde lọ sí ìlú Yathrib Ànábì gbọ́ sallallahu alaihi wasallam bàbá ó kú báwo ló sì fẹ́ execute àṣẹ ọlọ́run máa lọ Yathrib lónìí 1 ọkọ̀dọ̀ gbọ́dọ̀ súnlé lónìí tàlájọrin níbo ní jẹ́ Yathrib kọ mọ́ bẹ 1 Ànábì ọmọ Yathrib ó dé ní number 2 kò bá wó lọ́wọ́ rẹ̀ ọlọ́run ni ó jáde number 3 kò ní tí ó gùn kò ní nǹkan gùn ó wá gbéra ńlé nígbàtí Jibril lọ tó wá lọ bá Abubakar radiyallahu ta'ala ó ní rẹ̀ Abubakar wọ́n ní wọ́n ti ṣèpàdé lérí wa wọ́n sì ní wọ́n fẹ́ aburú tó wọ́n fẹ́ ṣe ní ayàtọ̀ sọ̀kalẹ̀ àmọ́nà wá ní kí n jáde ó sì ní Yathrib ní kí n máa lọ wọ́n lákọ̀ọ́kọ́ tí Abubakar ọkọ̀ wí ní as-suhbatu ya Rasulullah ó tí ọlọ́run sí ń ká lọ ọlọ́run
mama sí àwa náà ní Abubakar kọ́ wá yan Abubakar tiwa náà fún wa torí ní sẹ̀mí ayé ẹlòmí ọ̀lá Abubakar tí ẹ̀ àwọn tí ó sọ pé bọ́bá kàn ọ́ kàn mí náà láàrí àwọn bàbá kan bẹ wọ́n bẹ láti jẹ́nà pẹ̀lú Àlàjí àgbà nísìn àwọn kan bẹ láti jẹ́nà pẹ̀lú àfá àgbà sẹ́wọ́n kan ni wọ́n jọ ṣe wàhálà jọ tí wọ́n fòkó lé bàbá kí ń lọ ní pé kò ní ṣe wà sí yàn yín bí wọ́n bá wá léèyàn tó bá kú níwọ̀n àwọn òní níwọ̀n àjọ náà àwọn Abubakar wọn àjọ náà nù ni Allahu akbaru ẹ̀rì à ń sọ̀rọ̀ Ànábì lọ́wọ́ ní ìyàwó àgbà wọlé ọlọ́ba sàlékún ọkùn ara tàláfíà ara fún yí sí ẹ̀ẹ́tún gùn lẹ́mí sí fún wa gbogbo tó kù tẹ́lù ẹ̀ nífì nira lò ó albarka Ànábì Muhammad sallallahu alaihi wasallam afá yìí afá yìí Abubakar ní ẹ máa lọlé ó sì Ọlọ́run máa lọlé mẹ́tẹ̀ẹ̀ta ó yanjú ó sì Ọlọ́run máa lọlé mẹ́tẹ̀ẹ̀ta ó yanjú ìmọ̀nà ẹ máa lọlé yó yanjú kọ̀mà sówó ẹ máa lọlé yó yanjú kò sí ń tágùn ẹ máa lọlé yó yanjú ẹ dákun jàmáà ẹ sọ pé sallallahu alayhi wa sallam ẹ dákun jàmáà gbogbo àwọn tó dájọ́ sọ́dọ̀ Ọlọ́run wọn ọgọ́ gbogbo àwọn ọgọ́ wọ́n lòun ríra rẹ ní ìwọ lọ́gọ́ jù tó ń sọ pé èyí bá ti pé àfáà fóògùn mọ́ lè gbọ́kọ̀ fáfá òun lọ́mọ tó rí wọ́n mọ̀ wá náwó fáfá ẹbẹ́ wá sí kan ẹnìkan wá ní òun fáfá ní 1 million láàyìdá bó sì bá pọ̀ ìròkúrò nìyàn máa rò Sètánì lò sí òṣè kí ni wọ́n ń wí tó fi wá fún 1 million tí wọ́n lọ́lọ́wọ́ ọkọ̀ mọ́sálásẹ̀ ẹ̀hẹ́ náà wá ní kí kàṣà bó sì bá pọ̀ ìròkúrò ọ̀pọ̀ ìsọkúsọ ọ̀pọ̀ ojú tí gbogbo ayé fi ń rí nǹkan òdìlò wọ́n máa rí Abubakar ní ẹ máa lọlé mẹ́tẹ̀ẹ̀ta yó yanjú kí ni mẹ́tẹ̀ẹ̀ta rí àníwà àmànà ẹlẹ́ẹ̀kejì àlówó ẹ̀kẹta òsì tí a gùn Abubakar ní ẹ máa lọ lẹ́nu ọwọ́ àárọ̀ tá Abubakar jáde gbogbo ibi tó lówó sí pátá ń gba owó rẹ̀ padà ń gbàjọ ọjà tó nílẹ̀ ń tà mọ́lẹ̀ ọdá bọ́ọ̀ bá ti tàtàn iye tó ọba ní kó wá mo yọ̀ǹde eléyìí fún ọkọ́ tí bá bẹ̀ẹ́lẹ̀ wá ọwá wọ́n ní Abubakar wá kó gbogbo dúkìá rẹ̀ tó ní pátápátá débi pé ó kówó dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé Ànábì tó bá yí pé tówó ní bùkátà tówó ti bí yá ó wá ní madha tarakta li ahlika ó ní taraktu lahumullaha wa rasulahu kí ló fílẹ̀ fáwọn alẹ́ rẹ̀ ó ní mọ́ fọ́lọ́wọ́n àtànábì ilẹ̀ fún wọn ẹ̀dá gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bò láti wẹ̀ ẹ̀yin tẹ́ lówó gbẹ̀yìn tọ́lọ̀ ń bò láti rí tọ́lọ̀ ní olówó láàkùwà kẹbíra gbogbo tí ń bẹ ní ayé ní ọ̀pá rẹ̀ ayébẹ̀ẹ̀kọ́ owó náà ọ̀pá rẹ̀ ẹni òní náà ọ̀pá rẹ̀ àwọn abìkọ̀ kí wọ́n bẹ tí èyàn máa fèrí ẹ̀ sọ gbogbo ẹni ó bá fèrí ẹ̀ sọ bí sí Ọlọ́run kí wọ́n wá sọ wípé lágbájá kò sí mọ́ àmọ́ lọ́dún tá a fẹ́ kọ́ kíláàsì 3 nílé kéwù yìí òun ló ṣe kíní àwọn ẹbí rẹ̀ lè máa rántí mọ́ pẹ̀lú ilé kéwù ni wọ́n máa rántí ẹ̀ òun lọ gbẹ́kànga táwọn pọ̀ mọ́sálásí ní fún wa gbogbo yíyókù táwọn ọmọ rò pa àwọn jogún ọ̀tàn ẹwẹ́ tí ẹ̀mọ́ bú àwọn tí ń náwó fáwọn àfáà àbí tí ń lè náwó síbì kan ẹ̀rọ ọlọ́nkan ọlọ́mọ́sà bá ṣe dáadáa fún ó ṣe dáadáa fún àfáà kan níbi ilé kéwù rẹ̀ ó wá ní ẹ dákun ẹ má kìí mi já ó rà bẹ́ẹ̀ mi yẹn bá pàdé ẹ má kìí mi pé ẹkùn náwó ọjọ́ kankan ó ní nítorí pé lọ́dọ̀ wa ní àyín bàbá ọ̀rọ̀ yìí mo fẹ́ ọ̀rọ̀ àárín èmi yìí ni àmọ́ gbogbo ayé ọmọ bá wa gbọ́ ó ní lọ́dọ̀ wa ní àyín wọ́n sì máa wá sọ pé ọ̀rí nǹkan àṣíta mọ́ sí ilé àfáàlé kí ní lọ́rọ̀ gbẹ́bọ̀ wò fún owó sì tó lóhun ní àfáà kí ní lọ́lọ́ sí kíní fún
bẹ́ẹ̀ Ọlọ́run ní sì máa rányàn pé lè ṣe báyìí Ọlọ́run ní máa rányàn yóò gbọ́ bẹ̀lẹ̀ mi rẹ̀ ó wà pé àjẹ́ ń ṣe nǹkan báyìí fún wọn àmọ́ lọ́dọ̀ wa ní wọ́n fi búyàn ní o ní ń jẹ́kẹ́ ni àwọn tó nínà ń sá ló jẹ́ wọn máa sá kódà wọ́n tó ń sá fún gbogbo àwọn àfáà tá ń ṣe wá àti tá ń pariwo yìí pé ọ́ sọ ẹ̀dàkùn ó má jẹ́ ń sẹ́fà àfáà Buhari yóò sọ ẹlòmí ń bẹ tó fóore ṣe fún wa àwọn tó máa bẹ̀rù pé bàbá wà lájàgbé fóore pamọ́ òun tó máa fi àpá sọ nítorí pé wọn ò gbọdọ̀ sọ lọ́dọ̀ wáyà yìí ẹlòmí ó lè bá arúgbó rẹ̀ tó kù ìyá rẹ̀ tó kù fún ni pé tọ́ Ọlọ́run jẹ́ jèrè ọmọ o Ọlọ́run bàbá kára pẹ́ jèrè ọmọ ló kù o ọ̀dọ̀ àfáà kìíní ní orí 1 million lọ́nà ń bẹ̀ òwúlẹ̀ jábúrò ìyá rẹ̀ lásán tó ń fi di pánlẹ̀ kíni irú owó tí ń lè náà ní sókò tó rán ọmọ ká sẹ́rùn tó yẹ kẹ́ ẹ máa tà ní àfáà ẹ dákun Sayyidina Abubakar radiyallahu ta'ala anhu ẹlẹ́mọ̀ àwọn pé kí ló gbé mi lọ bẹ̀ Ànábì bẹ̀rẹ̀ pé kí ló fílẹ̀ fáwọn ilé rẹ̀ ó ní taraktu lahumullaha wa rasulahu wọn fọ́lọ́hun àtòjíṣẹ́ rẹ̀ lẹ̀ fún tí ń já sí pé kò fi kankan lẹ̀ radiyallahu ta'ala anhu afá yìí Abubakar ṣe bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ nù ìtọ́rọ̀ hijira tí mo fi ní ma dẹ́rù bà mí tí n bá ti rántí tá a bá ń sọ̀rọ̀ nípa hijira ẹ̀rù ó sì máa dábà mí oko gbogbo tó ní oko fáà Nabi sallallahu alaihi wasallam ẹgbẹ́ tí ó jí sí Ọlọ́run in tí wọ́n béèrè lọ́wọ́ wa nípa Ọlọ́run àfi kí ìmánì ó ti sáájú rẹ̀ o Ọlọ́run èsè mírẹ́kù ibi tẹ́ fọ́ Ọlọ́run sí gbogbo àwọn tí wọ́n wá àlìjànú lọ́run ẹjí wọ́n máa wà lọ in tí wọ́n lọ béèrè lọ́dọ̀ àlìjànú wọn ò lè béèrè lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run ó dáhùn Ọlọ́run èsè mírẹ́kù ngbàtọ́lọ́ ní ista'inu bis-salati bis-sabri was-salah ista'inu bis-sabri was-salah ẹ máa wárán sí Ọlọ́run pẹ̀lú sùúrù àti ìrun pẹ̀lú sùúrù àtàdúà ọba ti wà Ọlọ́run yẹ́ sọba tí ṣe kíákíá kìí sọba wérewére kò sí àwọn bàbá Alhaji Àgbà rahimahullahu ta'ala àwọn làfà táwà mọ̀ wípé kìí hàn tún fún yàn kìí di tíra fún yàn wọ́n máa lọ pẹ̀lú ògo Ọlọ́run bí abùkátà rẹ̀ bí kaná ti wò tóbi mánì rẹ̀ bá ti rọ̀ mọ́ oṣù kan ní oṣù méjì ní ó wá fún wọn lábọ̀ pé Ọlọ́run bí abùkátà rẹ̀ tó bá sì wọ́ bá mi tẹlòmí lè tó sùn mẹ́fà nítorí pé wọn ní nǹkan mí kún Ọlọ́run ni wọ́n pè yìí àfáà yóò gbọ́ gbogbo ẹni tí ma ń sọ pé wọ́n bá ti gbé dé àwòsàn òun lọ mọ́ tó ń gbẹ́sẹ̀ lé adébẹ̀ báyìí ó bá fọ́ra mi lọ́wọ́ báyìí ó sì wojú mi báyìí ó ń tọ̀hún tí ò dé rìn lọ́bá dìde wọ́n lọ mọ́ tó gbẹ́sẹ̀ lé Ọlọ́run kọ́hùn lójú wàhálà lànábì wà yífa sallallahu alaihi wasallam Ọlọ́run fẹ́ fún lówó kọ̀ wá rán Jìbìrìlù kó mówó wá Abubakar lọ́lọ́run wá rán tó bá sàwà ní àsọpọ̀ dájú lọ́lọ́run Jìbìrìlù dé o Ọlọ́run ní kọ́ ọmọ kó lẹ́tọ̀ kí ló wá fi rán ọmọ kankan wá wọ́n ní ọmọ sùn lé lónìí ẹ̀dàkùn àwọn ẹni ọ̀gá wa níwájú Ọlọ́run nú o ọ̀gá wa yányán nù ni ẹ máa wá wo nǹkan Ọlọ́run ní kó kú òun lú lónìí inú tíra tí mo wá rí lọ́dọ̀ àfáwà Sheikh Bukhari wọ́n ní òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallama Yathribu tí wọ́n lọ wọn ọmọnà Abubakar rówó Abubakar rakúnmí tí wọ́n ogun ó di méjì wọ́n wá lẹ́ni ọmọnà Yathribu ní gbogbo Mẹ́kà kò sí nlé ọlọ́rin àjò ọwá di ọ̀túnla kó tó dé ẹni ọmọnà bàbá inú tíra yìí náà ni mo ti kàáfà in tó fa sísá sínú òhònú in tó fa sísá sí gáàrù sáúrù nú bá ọwá jáde ẹ máa wo orísìírísìí ìtọ́lọ̀hun àfáà yìí wọ́n ní jẹ́ tí ẹ jáde Ọlọ́run sọ Yàsín kalẹ̀ Yàsín òbówódé
ẹsẹ̀ láàmà lọ kó mílíọ̀nù wá gbé lójú ọ̀nà ó dìdì owó lọ́hùn ọ̀dà ọwá di lálẹ́ tí wọ́n jáde ẹ̀kọ́ tí kọ̀ọ̀kan tí ń bá ń yọ ń bẹ̀ dákùn ìfẹ́ sí lọ gbúúrú àwọn àfáàwà tó ń ṣe wá àti chọ́pọ̀ ń bọ̀ nígbàtí ó pè Sayyidina Ali karramallahu wajhahu ó ní wà Aliyu ìwọ ló sùn lórí bẹ́ẹ̀dì mi lálẹ́ ìwọ ló sì dásọ bóra mi bóra àmá in tí mo fi ní kó sùn kó fi dúó ọ padà máa wá bá wa ní pé gbogbo àmánà alámánà tí ń bẹ lọ́dọ̀ mi kí wọ́n bá lè rámánà wọn gbà adájú ayé ló ní eléyìí tí mo wé aṣọ funfun yìí bàbá wa fẹ́rù ma lé wọ́n ní eléyìí aṣọ búlò ni mo fi yìí bàbá wa ló mọ́ta àwọn ni wọ́n ní eléyìí olómi gẹ́rẹ̀ yìí bá nábi ti fà mọ́nà kalẹ̀ nù èyàn mélòó nínú wa làdánwò ń bá tádánwò bẹ́lò mí mọ́ tádánwò bá ti bá wa tọ́wọ́ bẹ́ ni ọ bá ní nǹkan lọ́dọ̀ wa àdánwò ti wá nù salamu alaikum ó sì délé ọba yàwó bàbá alájọ mẹ́bí tó ṣe rí kọ́ wọ́n bá ká bàbá la béèrè yìí náà gbọ́gbọ́n tọ́sẹ̀lẹ̀ ní tẹ́ẹ̀sẹ́ ìgbọ́n tọ́sẹ̀lẹ̀ ní alọ́rọ̀ owó àjọ tí wọ́n ní wá sí lónìí sẹ́tọ́ ìgbọ́n tọ́sẹ̀lẹ̀ ní sẹ́ẹ̀gbẹ́ ìgbọ́n tọ́sẹ̀lẹ̀ ní tí ilẹ̀ wájú ilé àna wájú náà lóko sọ̀rọ̀ owó àjọ ni ànílẹ̀ àna wájú náà lóko ẹ̀sìn wa múra kó wájọ ẹ̀yìn ò tẹ́ láàánú lọ́dọ̀ tiwa ẹwọ ẹ̀kọ́ láríkọ́lá ànábì pé ànábì ọ̀sẹ̀ ẹni tí ṣòro bá tó yẹ kí bí ṣòro bá ti wá bá mi ó gbọ́dọ̀ bẹ́ ni ọ bá lámàánà lọ́dọ̀ mi ó fi àmánà alámàánà kalẹ̀ lé Sayyidina Ali lọ́wọ́ karramallahu wajhahu sẹ́rí pé tó tóbi ni ẹ̀dàkùn mọ́ fẹ́ kẹ́ dì mú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni wọ́n fẹ́ pa tí wọ́n lè pa bọ̀ wá ó wá ní sùn lérí bẹ́ẹ̀dì mi tí wọ́n bá sí aṣọ́wò tí wọ́n pa mí ń kọ́ tó bá já wà á mà tún dàrú àmọ́ ṣáráfù pé èmi sùn lórí bẹ́ẹ̀dì ànábì lọ́jọ́ báyìí mo sì fásọ ọ̀bọ́ra ànábì bo ara iyì rìn níbẹ̀ lẹ́mí Imam Ali pé òun náà gbapò lọ́dọ̀ Ọlọ́run lónìí àwọn ọ̀lárò padà wọ́n ti Ọlọ́run pé wọn débi pé wọ́n rò nǹkan padà wọ́n bá sàwà ní àárò kan kí n sọ rí bẹ́ẹ̀dì ó tún àtúnṣepá sọ wọn ní tó fi bóra gangan yóò pé ìyàwó rẹ̀ ní ó bá ṣe mọ̀ràn pé kódà tí àwọn stars wí ní kékeré ókè wọ́n fẹ́fẹ̀ yìí rúbọ kẹ́yìn ọgbà kú oníkúkú wọ́n bá bí i dákẹ́ mọ́sùn lé ẹlọ́sùn lérí bẹ́ẹ̀dì òsì kan àwọn ìmánì wọn ò jẹ́ kí wọ́n lárò padà wọn lárò padà ṣé ẹ̀ ń tẹ̀lé mi bàbá wa chairman mission board ní tẹ́ àbí secretary ní tẹ́ gbé kalẹ̀ ní túlọ́kọ̀ kan wọn yàsín sọ̀kalẹ̀ waja'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan fa'aghshaynahum fahum la yubsirun وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا Sátidé bẹ̀ báyìí tọ́ àwọn wọ́n represent national mission wọ́n láwọn wọ́n represent national mission ọ̀sẹ̀ wọ̀n yáyì láàgì iṣẹ́ ẹjẹ́ ẹ̀rí in ti ń darí ìdáfírí rẹ lọ díẹ̀díẹ̀ nù o ẹ̀yìn jàmá Yásín sọ̀kalẹ̀ Ọlọ́run ni ọjà náà bẹ́ ní àdíhìm sàdán a fi gàgá dí wọn níwájú
àwọn Ọlọ́run wá fi gàgá dí wọn lẹ́yìn àwa fẹ́ bìbò a fi bò wọ́n lójú a fẹ́ bìbò bò wọ́n lójú wọn ò rí náà àwa làwa ń rẹ́rin o kí ní yẹn ò rẹ́rin o Yàsín tún sọ̀kalẹ̀ kọ̀bówódé kọ̀bá nǹkankadé ju wípé sáà máa lọ à níjẹ́ òun ó rí ọ Ànábì kẹrùnbọ̀ Yàsín láti inú ilé ọ jáde àṣẹ Ọlọ́run dé lóòtọ́ gbogbo wọn rajú kalẹ̀ wọ́n ń wò pẹ̀lú tó ń ti dá wọn lọ́wọ́ ó bu ìpẹ̀ ó fi sàmì sórí kálukú wọn pé ẹlìmọ̀ kí mo ti kọjá o èyí ń fọ́ ní ọpa wálẹ́rin àbí tá bá lọ wo jẹndán rẹ̀ ìṣòro méjì kan wà níwájú ìṣòro àkọ́kọ́ ni pé ẹni tí ń bá ń sálọ èyí taná ẹni tí ń sálọ kìí taná that means nínú òkun ni wọ́n ti máa lọ ṣe ẹkíyèsí ẹwọ tí ń jẹ́ pé tá máa ń wò pé ìjírá wọ́n lọ lóòkùn ó dé ní nígbà tí wọ́n wádìí pé ni tí ó mú wọn rìn ò sí ń lé lẹ́yọ̀ndọ́ Ọlọ́run dé fún wọn pé alọ́ ọ̀gbọ́dọ̀ súnlé rẹ̀ lónìí sẹ́ ọgbọ́dọ̀ lọ lè sápamọ́ sẹ́ ọgbọ́dọ̀ padà sínú ilé rẹ̀ ni wọ́n fi wá lọ gáàrù Thawr ẹni ó fẹ́ sá lọ kò wo bẹ̀ tẹ́lẹ̀ tàbí sọ ibi tá sàásí ní ẹjá lọ wo bẹ̀ wọn àmà lọ wo gáàrù Thawr tẹ́lẹ̀ àdáwò mí tún nù wọn lọ wò tẹ́lẹ̀ wọn ọ̀taná ẹni tí ń sá lọ ò ní taná Ọlọ́run mọ́jà rọ́rọ̀ sá lọ ọ̀rọ̀ ìsá lọ la ilaha illallah nígbàtà mẹ́ kéèkéé àwọn àgbàlagbà àwọn àkà tí wọ́n bá bínú síra wọn àwọn àgbàlagbà àjọ náà in tí ìbọ̀ fà ńlẹ̀ yìí ọ̀pọ̀lọ́ ní ọmọ àti lọ rẹ̀ in tí ìbọ̀ fà ńlẹ̀ yìí ọ̀pọ̀lọ́ ní ọmọ àti lọ rẹ̀ nítorí pé lóòrù lọ̀pọ̀lọ́ ní máa jáde àsìkò ìgbà náà ni ọmọ wá pàṣẹ sẹ́mọ̀ pé ẹni tí wọ́n láwọn ọba àfà kan kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ẹ̀pọ̀ fẹ́ họnu dédé gbà náà lọ̀pọ̀lọ́ sí máa dọ́kọ̀ ń túnmọ̀ sí pé má gbò tí mú èyàn sá lọ pé èyàn sá lọ mọ́jọ́ kàn kò sí wọ Ọlọ́run lábàlá àyẹ́ náà gbogbo àwọn tọ́mọ wọn sá lọ Ọlọ́run dákun mọ́sà darí wọn dárí wá bá wọn àwọn tí wọ́n lẹ́ni ọ sá lọ Ọlọ́run darí wọn wá bá wọn ìṣòro mẹ́nu òru ni wọ́n fi lọ wọ́n wá lọ wọ inú òkun ni wọ́n lọ wọ ihò tí wọ́n wọ̀ rí Sayyidina Abubakar radiyallahu ta'ala anhu Abubakar wà lẹni tó ṣe pọ́ ọkọ̀kọ́ wọ́n ní ńgbàtàwọn àfóhùn tíra ń sọ fún wa wọ́n ní nínú Mákà wọn náà bí wọ́n ti ń lọ tá Abubakar bá rìn wájú díẹ̀ pẹ̀lú pé ọyẹ ẹ máa kálọ tó bá tún yá ẹ̀mí èrò tún ní balẹ̀ pẹ̀lú ẹ̀yìn Ànábì yóò tún ẹbọ wájú yóò tún bọ́ sẹ́yìn yóò tún máa rìn lẹ́yìn yóò tún máa ọyẹ máa ń so bẹ́ẹ̀ mi ẹ̀ bá tún rò tọ́run kan bá pàdé Ànábì wájú ńkọ́ yóò tún bọ́ wájú Allah akbar Ọlọ́run o wọ́n lápọ̀ sọ ìpayà ọ̀sọ́ dì fàyàbalẹ̀ fà Ànábì gbogbo àwọn tàà gbé pàyà wáyìí lónìí ọ̀dá kò sọ tí wá náà dì fàyàbalẹ̀ fún Ọlọ́run wọ́n tún débi gáàrù Thawr Abubakar lọ́kọ́kọ́ wọlé in wọ́n gbẹ́sẹ̀ lé òkúta bọ́bá wá gbẹ́sẹ̀ yọ́wà ló ń sí Ọlọ́run ẹgbẹ́sẹ̀ lẹ́yìn afá èmi tí n bá ń gbọ́ Ọlọ́run kọ́kẹ́ bàbá wà sí àgbáyé rahimahullahu ta'ala wà sí jíra kẹtí bàbá wà sí àgbáyé ṣe tí n bá ń gbọ́ yìí máa sunkún ni pé bó làwọn èèyàn ṣe gbà fún yàn tó báyìí Ànábì òun lò sí láyé ní sí kọ̀pá wọ́ká lógún Ànábì ò sí láyé kọ̀ pé kíní kan fáwà ẹnu ẹtẹ̀ láti Ọlọ́run yìí náà ló ní àtẹ̀lé láàrí tẹ̀lé yìí Abubakar wá bọ́bá wọnú kò tọ́ wọnú gáàrì tán ìwọ̀n bújọ́ bá gbẹ́sẹ̀ lẹ́yìn ẹgbẹ́sẹ̀ lẹ́yìn òkúta ń bẹ ní ẹgbẹ́sẹ̀ lẹ́yìn ẹgbẹ́sẹ̀ lẹ́yìn wọ́n lọ wá Abubakar wá mẹ́wọ́ ọrùn rẹ̀ ìwọ̀n ń fa àyà ìwọ̀n fi ń di ihò ìfẹ́ ìwọ̀ ọrùn rẹ̀ ya ìfi ń di ihò
ihò kan tó wá kù tí ò dí ó wá gbé gìgísẹ̀ rẹ̀ wá gbélé pé ó ṣeéṣe kí ó dà pé ihò yìí jọ ihò tí ọ̀dà lè jáde bẹ̀ sáà Nábì Muhammad agbọ́lọ́dọ̀ àwọn alfa àwọn kan lè jọ san Abubakar níbẹ̀ pẹ̀lú àwọn kan lè jọ san Abubakar àmà àsámà pa Nábì Abubakar dúó ní dúó pé ṣé àníkàkò ní sí ọ nítorí tọ́lọ́run káàsà mẹ́lẹ̀ àwọn kan ṣe wọ́n láwọn kan ní DSS àwọn ẹnìkìní kan wọ́n máa sátẹ̀lé àwọn gómìnà pàpàpà wọ́n máa sáwájú wọ́n máa sálẹ́yìn tẹ́lẹ̀mí ọjà bọ́ọ̀lẹ̀ nú àbá wọ́n máa bá rìn àjò wọn lónìí wọ́n lámbúlánsì ń bẹ lẹ́yìn kó gbé wọ́n máa bá rìn àjò lónìí wọ́n ní ọlọ́pàá kan lọ́jà ẹgbẹ́ ẹni wọ́n gbé sínú mọ́tò lẹ́yìn yọ́ máa lọ ní ẹni tó ṣe àwọn tí wọ́n bá ṣe fáwọn ẹni Ọlọ́run wọ́n fi rí ìyọ́nú Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fáwọn àfá gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fáwọn àfá tẹ́ ń ṣe fáwọn àfá tẹ́ ń ṣe fáwọn àfá tẹ́ ń torí Ọlọ́run ṣe ẹ̀ ní jẹ̀bi bọ́ ọbẹ̀ ẹni tí ń fowó ṣe tiẹ̀ ẹni tí ń fàlàáfíà ara ṣe tiẹ̀ ẹni tí ń fi ìmọ̀ ṣe tiẹ̀ ẹni tí ń fi ìmọ̀ kàwé ṣe tiẹ̀ ẹni tí ń fọ̀làjú ṣe tiẹ̀ látojú ayé bàbá wa Láàjì Àgbà àwọn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tó pé ìwé tí wọ́n kà ọ̀làjú tí wọ́n ni wọ́n pé bàbá jókòó bí báyìí láti lọ àgbà fọ́ọ̀mù kìíní báyìí wá a lọ sáyìn kìíní báyìí bí báyìí a sì lè báyìí báyìí táàsì àsìlámù fi jẹ́ àsìlámù tí gbogbo kọ́lẹ́jì fi jẹ́ kọ́lẹ́jì tí primary jẹ́ primary àwọn kan bẹ wọn ọmọ sátẹ̀lé bàbá káwọn ọmọ pàwà láti lẹ́kùn ọkọ̀ a máa táwọn lọ sí ju lẹ́kùn ọkọ̀ lọ Sayyidina Abubakar ọgbájú ní gbogbo ọ̀dọ̀ àwọn sàábé bókù sọ̀wọ́ ti hijira tọ́lùn ti sọ pé thaniya thnayni idh huma fil ghari idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana mákẹ́ mo ti dé fírí a darí sí bí àdúrà tí kálukú ó sì sàárà lókù tá sàdúrà fún àwọn àfáà yìí ẹ̀wà ẹmọ owó àwọn tó lé nínú ọ̀rọ̀ hijira ọjọ́ mẹ́ta ni wọ́n lò nínú ohò Sayyidina Abubakar nígbà tó ti wá gbọ́ pé ẹni tí ń bọ̀ wá máa wọ́n dọ̀tún la kó tó dé ó wá instruct ọmọ rẹ̀ Asma wọ́n lọ́mọ gbóúnjẹ wá fún wa ma bó ti máa rin ó táwọn èèyàn fi ní fura sí ó bèèbìn ọmọbìnrin Asma bintu Abubakar ó ní wọ́n ní ń gbé oúnjẹ lọ ní yọ kọ́rọ́kọ́rọ́ gbóúnjẹ lọ fún wọn nínú ohò ẹ̀dàkùn jẹ̀mọ́ kíyàn rískì láìfù rẹ̀ kó tún máa rískì láìfù ọmọ rẹ̀ aljanna nabi tọ́ àmá èyí tẹ́ ẹ̀mọ́ wílẹ̀ mímọ̀ wá wò dé pé ẹsá ni kásáwà aljanna yọ́sá ní jọ́kọ̀ tí ó wà wò wá kásáwò àfá àwà ṣe Buhari ni wọ́n mọ̀ kásáwò aljanna wà expensive jù báwọn lọ kẹ́yàn tó rískì láìfù ọmọ rẹ̀ pé wọ́n máa rún ní kọ́ máa tún gbóúnjẹ wá tọ́wọ́ bá tọ́ ọmọ náà tí wọ́n pa ń kọ́ ó tún rískì láìfù ọmọ Asma bintu Abubakar ó ní wọn òfin kankan lẹ̀ fún wọn yìí o òun ló tún wá ní kọ́ máa bí ó ti máa yọ kọ́rọ́kọ́rọ́ tí wọ́n máa fi gbóúnjẹ wá fún wọn wọn wá tí mọ́ in tí wọ́n ó gùn èmú kú lé fámílì Abubakar ló ṣe gbogbo wàhálà yìí o wọn ò tí ìgbẹ́sìn kú àbí ìràkúnmí èkú lé ó dìjọ́ tẹni tí ó mú wa lọ bá lẹ́ẹ̀tọ́ múra kún mi wá o ó gbà ọmọ kéwútà gbọ́ ẹ̀rí ẹ̀ká máa ìbílẹ̀ kéwà Láàjì Àgbàlẹ̀wà yìí a máa kẹ́kọ̀ọ́ sí ni ókè nígbàtí wọ́n ń lọ rà kún mi kí wọ́n jáde lóru wọ́n ogun kankan wọ́n ń sá lọ ní nígbà ọjọ́ kẹta kọjá tẹni tí ó mú wọn lọ dé ni wọ́n tó fara kún mi lọ bá wọn Asma'u ní wọ́n ṣe wàhálà bí wọ́n ṣe rún jẹjẹ Ọlọ́run fúnra ara rẹ̀ àwọn kan náà àwọn alfa wọ́n tako zọ̀núlá hamama wọ́n zọ̀núlá ankabuta ala khairil bariyati lam tansuj wa lam tahumi wọ́n tako gan ẹ̀yà àdàbà kakọ̀ yé síbẹ̀ ẹ̀yà aláǹtakùnkọ̀ tàwú àfáàwà Busayri Sheikh Ahmad Busayri tó ní ẹ̀yà aláǹtakùn wọ́n lẹ́lẹ́ aláǹtakùn tàwú ọwá òun wá wúyí pé zọ̀núlá hamama in tójú wọ́n rí kèfèrí dẹnu hò kèfèrí débi wọ́n wà zọ̀núlẹ̀ hamama wọ́n wá ń rí pé ó dàbí kí ẹ̀yìn àtàbàmà ní
ibẹ̀ wá díjú mọ́ wọn lójú ọwá dàbí ìgbà tálàntakùn tàwú díbẹ̀ ìyá ti lámúntàkùn sójú wà lámúntàkùn wọ́n ń rọ̀wọ́ aláǹtakùn wọ́n sì ń rẹ́yìn àdàbà kò sì sí ń bẹ̀ àwọn àfá àwọn kanú àwọn alfa zọ̀núlẹ̀ àmàmàlà àfá wí wọ́n rò bẹ́ẹ̀ ni in táwọn ń rínú ọlọ́run tóbi lọ́ba fa ọlọ́run ọba tí ó mú ànábì ọlọ́run mọ́ mú àwa náà dákun abẹ́ọ́ ni dákun má mú wa tọmọtọmọ gbà àwọn tàbí tójú ò tó dákun ọlọ́run má mú wọn ọlọ́run àwọn tí ń bẹ́ ń tò sí wa ọlọ́run má mú wọn ọlọ́run ìyàwó rẹ̀ gbá wọn ara wọn já má mú ìyàwó wọ ọlọ́run ọlọ́run má mú ọmọ ìyá wọ ọlọ́run gbogbo àwọn tí ó mú tí ó jẹ́ bànújẹ́ fún ọlọ́run má mú wọn lásọ ara wa wẹ́n ìyá ọlọ́run ní mú yín kò ní má wọn ọmọ yín gbogbo bàbá ọlọ́run ní mú wa kò ní mọ́ ọmọ wa kódà wọ ọ̀dọ́ tó rìnrìn múmú ọ̀tọ́ orí lọ́nà múmú tọ́ ìpẹ́ ọlọ́run ní tí mú ọ tọ́ ọlọ́run sáà mọ́ mú ọ torí ọ̀tọ̀ ní ọ̀tọ̀làkóbá ọ̀tọ̀làtọ́fà àtọ́fà tọ́dọ̀ mi ń ṣe lónìí bá ti lọ́rọ̀ mọ́ mú wa òun náà sáré sáámi tọ́rọ̀ náà mọ́ kó ń sàtọ́fà àmọ́ ọlọ́run bí méjèèjì ọlọ́run mọ́ mú wa ọlọ́run dákun má mú wa o ọlọ́run má mú wa o ọba tó dáàbòbò ànábì ọlọ́run dáàbòbò àwa náà albarka ànábì sallallahu alaihi wasallam ọdún ìjìrà àtọdún yìí tá a fẹ́ bọ́ sínú ẹ̀ tó ní ń jẹ́ jímọ̀ tó kẹ́yìn inú mi kàn sáà ń dùn ìpè gbogbo àwọn ọjọ́ wọ̀nyí ní máa jọ́jú àmì tọ́lọ̀n fi máa gbàdúrà yàn ọlọ́run dákun ọjọ́ àmì lọ́jọ́ òní dákun mọ́sà tún gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá àlàájí àgbà ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run èèyàn mẹ́wàá tó bá kọ́ mówó dé yìí èèyàn mẹ́wàá tó bá kọ́ mówó dé yìí ń tó ṣẹlẹ̀ ní 1962 ọgbọ́ mọ́mọ́ alálùbọ́sà ẹ̀yin lẹ́yìn ní àkọ́kọ́ tẹ́ kọ́ mú odidi 1000 lẹ́sìn mú wá Allahu Akbar ọ̀dà ẹsẹ̀ ta ló fi rán ọ bàbá àbèjì ló ń tọ̀hún ni tó fi owó méjì rán ọ Allahu Akbar ọmọ bàbá gùrùmá gẹ́gẹ́ 500 ọ̀nà ìbò àbúwábì Isa 2000 naira Allahu Akbar ọ̀tọ̀ ó dèyàn mẹ́rin tó mú wá bàbá wa fẹ́ rúmọlé ó dèyàn mẹ́rin alájì wà yìí 1000 alifa Ismail bàbá fìlà ọlọ́run sàlékún albarka yóò máa dáa sí 5000 olóòrùn náà jọyìn wa ẹrù ọlọ́run albarka rẹ̀ pọ̀ ọlọ́run èmi náà mú wa Sheikh Adam alimama Adam láti kó ọlọ́run bá sàlékún àánú rẹ̀ fún yín jù báyìí lọ aláàdé sallallahu alaihi wasallam afá Taufik o ti rójú rẹ̀ yìí pẹ́ albarka rẹ̀ ọmọ pọ̀ sí alhamdulillah ó dèyàn mẹ́fà tí bàbá alájí àgbà ní alhamdulillah olùkọ́ bàbá wa alájí àgbà láti kó Kamaluddin Alasela